Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé Venn diagram àti bí o ṣe lè lo Venn diagram láti fi ṣe àwọn ìṣòro eléyìí tó mú sẹ́ẹ̀tì méjì dání. Ó rí i pé nínú fídíò eléyìí tó kọjá mo ṣàlàyé pé nínú àwọn ọ̀nà tá a lè gbà kọ́ sẹ́ẹ̀tì òhun náà ni Venn diagram. Òhun náà ni pé kí ni o, tó o bá fẹ́ kọ sẹ́ẹ̀tì kan ní Venn diagram, òhun náà ni pé o ó ya circle rẹ báyìí, ṣó ti yé báhun. Gbogbo àwọn tó bá wà nínú rẹ̀ bóyá mo kọ ABC báyìí, òhun náà ni ó máa jẹ́ kí ni o, element. Á já sí pé circle tí mo yà yìí òhun ni kí ni o, òhun ni set, tó jẹ́ pé àwọn tó wà nínú region yìí ni ó máa jẹ́ element. Ohun tí mo kọ yìí òhun náà máa ṣe déédé pẹ̀lú kí ni o, ABC. O ò rí sẹ́ẹ̀tì yìí tí a mọ̀ Venn diagram yìí, ẹni tó gbé e jáde òhun náà ni ọ̀jọ̀gbọ́n Joseph Venn. Ó jẹ́ èèbó aláwọ̀ funfun tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ìṣirò. Ó sì lò ó láti fi ṣe iṣẹ́ òhun ní kí ni o, ní 19th century. Òhun náà ni pé kí ni, ó máa kọ àwọn sẹ́ẹ̀tì rẹ, ó máa kọ wọ́n ní inú kí ni o, inú circle, ó máa gbé wọn sínú circle. Má dẹ̀ gbàgbé ohun tí mo ṣàlàyé síwájú nígbà náà lọ́hùn-ún, òhun ni pé tó o bá ní sẹ́ẹ̀tì méjì, bóyá set A á já sí pé circle mélòó ló ní o, ó máa ní circle méjì. Àwọn tó jẹ́ circle òhun ni set wa. Mo dẹ̀ sọ fún ọ nígbà náà lọ́hùn-ún wí pé rectangle rẹ òhun ni ó máa jẹ́ kí ni o, òhun ni ó máa jẹ́ universal set. Á já sí pé kí ni o, eléyìí ó máa jẹ́ A mi, eléyìí ó máa jẹ́ B mi, eléyìí ó máa jẹ́ universal set. Ó wá rí i pé tó o bá wo Venn diagram yìí dáadáa, a ní àwọn àyè tí a mọ̀ sí region lóríṣiríṣi. Ibí báyìí, eléyìí, 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 mo fẹ́ sọ ohun tí ọ̀kọ̀ọ̀kan wọn jẹ́ fún ọ. Ká pé bí àpẹẹrẹ mo ní ABCD níbí, ṣó ti yé wa báhun. O ò rí i pé tá a bá ní kí ni o, tá a bá ní A, sórí set A, pẹ̀lú àlàyé tí mo ṣe níwájú, ó rí i pé mo ní set A òhun náà ni pé kí ni o, gbogbo àwọn tó wà nínú circle A òhun ni ó máa jẹ́ set A. Á já sí pé nísìnyí tí n bá wò ó nísìnyí, set A mi nísìnyí, ó rí i pé tí n bá yà á bí mo ṣe yà á yìí, gbogbo àwọn tó wà nínú circle yẹn òhun ni ó máa jẹ́ kí ni o, òhun náà ni ó máa jẹ́ set A. Tí wá ń ṣe kí ni o, tí ń ṣe AB. Set B bákan náà ẹ̀wẹ̀, òhun náà ni pé tó o bá ya inú agbọ́nrin un, ó rí i pé àwọn tó bá kó sínú nínú agbọ́nrin náà òhun náà ni ó máa jẹ́ kí ni o, element B. Eléyìí tí ń ṣe kí ni o, eléyìí tí ń ṣe B àti C. Ó rí i pé tó o bá wo ìgbà tí mo ya alákọ̀ọ́kọ́ wò ó, ó rí i pé nígbà tí mo ya A, ìgbà tí mo sì ya B, ó rí i pé àwọn sẹ́ẹ̀tì kan ń bẹ tó jẹ́ pé ó jọ kánkó pẹ̀lú A àti B. Ó rí i pé òhun náà ni kí ni, òhun ni B yìí. Tún wò ó, ó rí i pé mo ya A mi, ó kó A àti B sínú. Ìgbà tí mo tún ya B mi náà, ó kó B sínú àbí ò tún kó sínú? Ó tún kó sínú. Orí n tó jọ kánkó papọ̀ òhun náà ni ó máa jẹ́ kí ni, ni ó máa jẹ́ intersection wa gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú. Ó jẹ́ pé intersection B mi ó máa jẹ́ B. O ò wá rí gbogbo ohun tó jẹ́ pé kí ni o, tó wà nínú ibí báyìí báyìí, n tó wà nínú A, ó rí i pé gbogbo A nì, tó sì tún wà nínú B tàbí inú A àti B òhun ni ó máa jẹ́ kí ni, union wa. Á já sí pé A union B mi yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ ABC. Ṣó ti yé wa báhun. Ó rí i pé D kan òhun ta kété, kò sí nínú A kò sì sí nínú B. Á já sí pé tí ò bá sí nínú A tí ò sì sí nínú B ṣùgbọ́n ó wà nínú kí ni, ó wà ní universal set. Má gbàgbé pé universal set wa nì, àbí? Ó rí i pé kò sí nínú A, kò sí nínú B, ṣùgbọ́n ó dá dúró síta ni. Ìta tó sì dúró un ó tún wà lábẹ́ kí ni o, abẹ́ universal set. Á jẹ́ pé kí ló túmọ̀ sí fún ọ? A union B complement. Má gbàgbé pé mo ní complement ni pé n tí ń bẹ nínú universal set tí ò sí nínú set kan. Á já sí pé eléyìí ó máa jẹ́ D. Ká má máa wò ó pé kí ni mò ń kọ báyìí látàárọ̀, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ tí ó jẹ́ ó yé wa pérépéré. Ṣùgbọ́n kí n tó fún wa lápẹẹrẹ náà, o ò rí eléyìí bákan náà ẹ̀wẹ̀,
ó rí pé a ní a nìyẹn àbí a wá yàtọ̀ sí a only, ó yàtọ̀ sí a lásán, a yàtọ̀ sí a lásán. Ohun tí ó jẹ́ ó yé ọ ni pé àwa méjèèjì lọ òde, bóyá èmi àti ẹ, olóúnjẹ ni mí bó ṣe ń wò mí o, èmi jẹ àmàlà àti fùfú, bóyá oúnjẹ tó wà ńbẹ̀ ni a ní àmàlà àti fùfú, èmi jẹ àmàlà àti fùfú, ìwọ jẹ àmàlà lásán. Ó rí pé tí wọ́n bá ní àwọn mélòó ló jẹ àmàlà lásán àbí àwọn tó jẹ àmàlà lásán kó dìde, ó rí pé ìwọ nìkan ló dìde, èmi ò ní dìde. But tí wọ́n bá ní àwọn ló jẹ àmàlà, ó dìde àbí torí ìwọ náà jẹ àmàlà, ṣémi ó dìde? Èmi náà after all mo jẹ àmàlà àti fùfú, èmi náà ó dìde torí ó wà nínú oúnjẹ tí mo jẹ. So a já sí pé tí wọ́n bá sọ pé àmàlà láì fi lásán sí, àwa méjèèjì ló wá jáde, ẹni ó jẹ lásán àti ẹni tó jẹ méjèèjì. So ti ẹni tí mo fẹ́ fàyọ ni pé lásán leléyìí, so ti yé báwọn. So eléyìí ni a only. Ọ̀nà tó dẹ̀ tún lè gba a kọ́ a only òun náà ni pé kí ni o, yóò máa jẹ́ kí ni end of what? A intersection B, ó wá fi complement sí B rẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé àmàlà lásán mo jẹ, ǹjẹ́ kí ni o, ǹjẹ́ sẹ̀mó. B only náà máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ òun ni pé kí ni o, ǹjẹ́ àmàlà o ṣùgbọ́n mo jẹ sẹ̀mó. Níbo ni region tó wọ́n máa wà? Òun ni bí báyìí. Dákun má jẹ́ ó dàrú. Jẹ́ wá fún ọ lápẹẹrẹ ká tó bọ́ síbi àwọn iṣẹ́. Ká pé mo tún ní sẹ́ẹ̀tì méjì míì. Sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ mi rèé tí ń ṣe A, ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ tí ń ṣe B. Má gbàgbé universal set rẹ̀ eléyìí tí ó máa jẹ́ rectangle láàrin àwọn méjèèjì. So ti yé wa báwọn. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, ká pé ńgbà tá a lọ bí ìnáwó un, ìkan jẹ́ A, oúnjẹ alákọ̀ọ́kọ́ A, ká pé àmàlà, ẹlẹ́ẹ̀kejì fùfú, wọ́n á ní 1, 2, 3, 4. Ó dáa, àwọn mélòó ló wá jẹ àmàlà lásán? Sọ pé kò le, àmàlà lásán ni ó rí pé òun ló dá dúró, ó rí pé kò sí níbòmíì. A já sí pé àmàlà lásán A only, bó mo sì lè ló mọ kọ́, má dàrí láàmú, tó bá fẹ́ kọ́ yóò máa jẹ́ end of A intersection F, ó wá fi complement sí F. Ìtumọ̀ ẹ̀ ni pé àmàlà nìkan mo jẹ, ǹjẹ́ kí ni, ǹjẹ́ fùfú, òun ó máa jẹ́ 1. So ti yé wa. But tí wọ́n bá ní number of A, pé àwọn wo ló jẹ àmàlà, sọ pé yóò wá kó gbogbo region àmàlà, má gbàgbé pé mo ní set kan A ni, gbogbo ohun tó bá wà ní inú rẹ̀ òun ni ó máa jẹ́ A wa. So ti mọ ìyàtọ̀ tó wà láàrin A àti A only báwọn. A já sí pé A mi yóò máa jẹ́ kí ni o, 1 plus 2 which is 3. So ti yé báwọn. But A only ńkọ́? Bọ̀dá yìí nìkan ni. So ti yé wa báwọn. Ó yá, kí ni fùfú only ńkọ́ o? Ẹni ó jẹ fùfú lásán, fùfú only. Mo lò lè tún òun náà kọ tí ó máa jẹ́ kí ni, end of A complement intersection F. Ìtumọ̀ ẹ̀ ni pé kí ni, fùfú lásán lèmi jẹ, ǹjẹ́ àmàlà. Complement yìí ìtumọ̀ ẹ̀ ni pé ǹjẹ́ ọkà. So ti yé wa báyẹn. So kí ni wá ní F only? Ṣé 5 ni ó máa jẹ́? Kò ní jẹ́ 5 o, 3. Ó rí pé only ìtumọ̀ ẹ̀ náà ni pé ó dá dúró fúnra rẹ̀, kò fara gún ẹnì kankan. So yóò máa jẹ́ 3. Fùfú ńkọ́? Ó rí pé fùfú, pẹ̀lú àlàyé tí mo ṣe pé a máa kọ sẹ́ẹ̀tì kan, gbogbo ohun tó bá wà nínú region òun ni ó máa jẹ́ set. A já sí pé gbogbo àwọn tó wà nínú ohun tí mo fà yìí, òun náà ni kí ni o, òun ni ó máa represent fùfú. So a já sí pé number of fùfú kí lòun ó máa jẹ́ o. So end of F mi yóò máa jẹ́ 2 plus 3. Mo lérò bó yé wa. Fùfú only ńkọ́? 3. Ó ti yé. Ó rí pé ta lọ̀kánjúà tó jẹ méjèèjì? Ó rí pé òun náà ni end of àmàlà intersection fùfú. Ó rí pé òun náà ni, òun ló dá dúró láàrin. Ó rí pé tó bá yà, ọ̀sàkànsókó ni òmùná, ó ti ọ̀jẹ̀ ńlé orò jẹ́ ńlé eégún, ó rí pé ó wà níbí. Àbí? Ó rí pé nígbà tó tún ya F náà, ó tún ṣe kí ni? Ó wà ńbẹ̀, òun ló wà láàrin gbùngbùn eléyìí. Òun ni kí ni? Òun ni intersection méjèèjì. Òun ni intersection méjèèjì. So tí ń ṣe 2. Ó rí pé tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé tó bá jẹ́ wípé wọ́n ń sọ̀rọ̀ nípa only, n tó dá dúró yìí nìkan ló máa sọ. So ti yé báwọn. But wọ́n máa ń sọ̀rọ̀ nípa, tí wọn bá ti fi only sí, a já sí pé wọ́n máa mú àwọn tó jẹ méjèèjì. Jẹ́ n tún àpẹẹrẹ sí, àwa lọ bí ìnáwó, èmi jàmàlà àti fùfú, ìwọ jàmàlà lásán. A já sí pé tí wọ́n bá ti ní àmàlà only, ta ni ó dìde? Ìwọ nìkan. That is eléyìí nìkan tó dá dúró. Fùfú only ńkọ́? Eléyìí nìkan tó dá dúró. But tí wọ́n bá ti yọ only kúrò, ó rí pé ìwọ náà ó tún dìde pé ta ló jẹ àmàlà o?
sọ pé wọ́n tó jàmàlà lásán dìde èmi tí mo jẹ méjèèjì náà màá dìde àbí ní dìde màá dìde ajá sí pé only òun ọmọ dá dúró bẹ́ẹ̀ tí wọ́n bá ti yọ only kúrò bẹ́ẹ̀ ọmọ ro àwọn tó ní méjèèjì mọ́ tó ti yé wa ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ tí ó jẹ́ ká gbọ́yé sí ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ tí ó jẹ́ ká gbọ́yé sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó yá jẹ́ n gbé wá kó má baà gbàkókò wa. Example. In a class of 30 students, wọ́n ní yàrá ìkàwé kan tó jẹ́ pé 30 students ló wà ńbẹ̀ kí ló ń túmọ̀ sí fún ọ pẹ̀lú àlàyé tá a ti ṣe síwájú òun náà ni pé kí ni o universal set kò le rárá ó kọ́kọ́ kọ má ti yà nǹkan kan kọ́kọ́ kọ ohun tí wọ́n fún ẹ náà universal set àbí so wọ́n ní 25 like football nínú àwọn ìbéèrè mìíràn wọ́n lè sọ ohun tí set kọ̀ọ̀kan jẹ́ wọ́n lè sọ pé football rẹ jẹ́ F so bẹ́ẹ̀ tí wọ́n bá ti fún ọ ó wá sọ pé let F represent football àbí so àti T represent what tennis ló ti yé 125 like football that is N of F àwọn tó fẹ́ràn football 25 so ti yé 15 like tennis N of T ó jẹ́ 15 every people like at least one of these sports má jẹ́ ó dàrú ìtumọ̀ tí wọ́n sọ pẹ̀lú eléyìí ni pé kò sẹ́nì kankan nínú kíni o nínú yàrá ìkàwé òun tí ò ṣe kíni tí ò nífẹ̀ẹ́ sí sport kankan a já sí pé a ní rí n tí ó mọ wà níta àwọn sẹ́ẹ̀tì méjèèjì so ti yé wa báyìí ìwé mi ti fẹ́ bẹ̀rẹ̀ àṣìṣe so a já sí pé a ní mọ rí n tí ó mọ wà níta àwọn méjèèjì yẹn ìjẹ́ tí eléyìí bá yé wa kó o tó ṣe kíni o kó o tó tẹ̀síwájú n tí mo máa ń gbà àwọn èèyàn níyànjú òun náà ni pé kíni o kí wọ́n kọ́kọ́ ya Venn diagram wọn ná ó yá Venn diagram ó rí pé méjìlá ní sẹ́ẹ̀tì méjìlá ní ìgbà tó ti mọ ní sẹ́ẹ̀tì méjì á jẹ́ pé Venn diagram mélòó ló ní o ó ní Venn diagram méjì ṣó ti yé wa báyìí so a já sí pé wàá ní kíni o wàá ní Venn diagram méjì so tí alákọ̀ọ́kọ́ mọ jẹ́ kíni o alákọ̀ọ́kọ́ mọ jẹ́ sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ yóò mọ jẹ́ ti football so yóò jẹ́ F rẹ yóò dẹ̀ sì jẹ́ T rẹ wọ́n á fún wa ní wọ́n ní number of F that is football ó jẹ́ 25 má gbàgbé àlàyé tí mo ṣe mọ́ gbé sínú rẹ o má gbé sí bíbá ẹ̀ má gbàgbé pé mo ní eléyìí football lásán ló túmọ̀ sí lásán bẹ́ẹ̀ kì í ṣe lásán wọn ò fi only sí a jẹ́ sí pé ta ni ó wà torí yóò mọ jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n jọ ní tó ti yé wa báyẹn ó yá ó rí i pé T náà wọ́n fún wa ìta ló gbóhùn náà sí tó bá jẹ́ pé T only wọ́n fún ọ ló gbé sí bíbá ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe T only a jẹ́ sí pé ta ni ó wà ó rí i pé wọ́n á fún wa ní méjèèjì tán bá ti fún wa ní méjèèjì àbí ó wá fi ṣe X rẹ̀ kó tó ṣiṣẹ́ rárá o gbọ́dọ̀ mọ ohun tí kíni o ohun tí kọ̀ọ̀kan inú òun jẹ́ o gbọ́dọ̀ mọ ohun tí kọ̀ọ̀kan nínú wọn jẹ́ ṣó ti yé wa báyẹn so ó yá a fẹ́ mọ eléyìí láti mọ̀ kò le rárá má gbàgbé pé tá a bá ní set F kí ni ó kó sínú gbogbo àwọn tó wà nínú kíni o gbogbo àwọn tó wà nínú ihò yìí ṣó ti yé wa báyẹn ó rí i pé region mélòó ló wá constitute ẹ̀ méjì ni o alákọ̀ọ́kọ́ ni àbí ẹlẹ́ẹ̀kejì dẹ̀ sì ni ìjẹ́ tí eléyìí bá yé wa wọ́n á sọ fún wa pé tá a bá ro region méjèèjì papọ̀ tán ìtumọ̀ rẹ̀ ni pé 25 la máa ní àbí àwa méjì wá lòde wọ́n fún wa lámàlà 25 ẹnìkan ti gba S kí lẹ́nìkejì ó máa gbà 25 minus S sọ pé ó yọ kúrò ńbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé àwa méjì lòde sọ pé méjì náà ló pélé ó mì pé tá a bá padà ro méjèèjì papọ̀ gbọ́dọ̀ fún wa 15 ajá kí tí bá fẹ́ mi eléyìí ń yọ S kúrò ní 15 so di tó bá ti á mọ gbogbo region kan tán báyẹn kò bùkátà láti dá rẹ láàmú má dẹ̀ gbàgbé pé wọ́n fún wa ní universal set wa kó jẹ́ 30 àbí ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ohun tí ó wà nínú kíni o nínú àgbáyé yìí ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ 30 ó yá ó rí i pé tí n bá ro kíní papọ̀ ń sìn 25 minus x plus 15 minus x ó gbọ́dọ̀ fún mi ní kíni 30 àbí tó bá ṣe síwájú ṣe eléyìí ó gera wọn 25 plus 15 yóò jẹ́ 40 minus x equal to 30 so x will now be 40 minus 30 which is equal to 10
torí pé kò le rárá, tó bá wù ọ́ o lè tún yà tó fi gbogbo àwọn tó ti wá síbẹ̀ tó fi wọ́n síbẹ̀ padà. Ó rí pé a ní Venn diagram méjì àbí? So wọ́n sì ti sọ a dẹ̀ ní universal set wa ó jẹ́ kí ni o? Ó jẹ́ 30. So pé universal set mi jẹ́ kí ni? Ó jẹ́ 30 àbí? Mo dẹ̀ ti mọ n tó wà nínú x mi pé ó jẹ́ 10 àbí? 25 minus x á jẹ́ sí pé eléyìí ó jẹ́ 15. 15 minus x níbí báyìí eléyìí náà ó jẹ́ 5. Ó rí pé tó bá ro gbogbo ẹ̀ papọ̀ nísìnyí, ó rí pé ó jẹ́ 25. Tó bá tún rí eléyìí náà papọ̀, ó rí pé ó jẹ́ 15. Ó rí pé méjèèjì ni wọ́n ní á wá which is 10. Ó ti yé wa báyẹn. O lè sọ pé therefore how many students like both sports, that is number of f intersection t tí wọ́n jọ kánkó méjèèjì, ó rí pé òun ní kíni 10. Ó rí pé kò le rárá. Ó yá jẹ́ n tún fún ọ lápẹẹrẹ mìíràn kó bá fi lè yé yékéyéké. Àpẹẹrẹ jẹ́ n gbé wá. Àpẹẹrẹ. So 30 students, 30 pupils were asked to what colours of the shirt they like to wear. Ó ní pé láì jatarénú kí ni 30 ń béèrè, ó rí pé àgbáyé ni o, that is èèyàn 30 wọ́n bí àbí? Wo ohun tí mò ń sọ lẹ́ẹ̀kan, ó rí pé wọ́n ti sọ ohun tí blue jẹ́ fún, wọ́n ti bá wa represent ẹ̀ pé ó jẹ́ B, wọ́n dẹ̀ ní pink mi náà jẹ́ kí ni? Ó jẹ́ P àbí? A já sí pé n of blue mi 20 say n of B is equal to 20. Àwọn 20 sọ pé blue ni o. 15 say pink. Àwọn 15 sọ pé kí ni o? Pink ni o. Wọ́n ní 5 do not like either of this colour. Either kò sẹ́ wọn ò like nǹkankan nínú méjèèjì. A já sí pé n tóhun túmọ̀ sí ni pé B union P complement. Ó jẹ́ pé kò sí nínú B àti P. Tí ò bá sì sí nínú B àti P, a já sí pé ibo ni ó wà? Inú complement B àti P. Má gbàgbé àlàyé o, eléyìí ó jẹ́ 5 àbí? Mo ní tó bá ti kọ gbogbo information tán, ó rí pé kò sí information tán, fi ìbéèrè lẹ̀. N tó kù tó ṣe ni pé ó lọ ya Venn diagram rẹ̀. Ó yá má gbàgbé set méjì la ní, a já sí pé Venn diagram mélòó máa ní o? Venn diagram méjì. A já sí pé Venn diagram méjì ni màá ní. So má dẹ̀ gbàgbé universal set rẹ bákan náà. Má gbàgbé universal set rẹ. Ṣó ti yé mi báyẹn? Wọ́n dẹ̀ ti sọ fún mi pé universal set mi jẹ́ 30 àbí? A dẹ̀ ní set alákọ̀ọ́kọ́ ó jẹ́ B, ẹlẹ́ẹ̀kejì jẹ́ P àbí? So B mi 20 níbo ní gbé sí bíbí báyìí àbí? Mo gbé síbẹ̀, má gbàgbé o. Mo ní tó bá jẹ́ pé only ló gbé sí bíbí báyìí, ṣùgbọ́n kì í ṣe only. 20 yẹn tí wọ́n bá ti fi only sí, a jẹ́ pé ó kó àwọn tí wọ́n jọ ṣe méjèèjì sínú. Ó mean pé tó bá gbé sí bíbí báyìí, ẹ̀ṣẹ̀ ni o, ó ti dẹ́ṣẹ̀ báhun. Má ṣe bẹ́ẹ̀. Ó yá eléyìí ńkọ́? P ṣé bí náà ni màá gbé sí bí kọ́ o? Torí bíbí báyìí jẹ́ only. A jẹ́ sí pé kí ló mọ̀ ṣe? Ó mọ̀ kọ 15 sí bíbí báyìí. Eléyìí ńkọ́? Sínú ni ó wà, kò ní sínú torí pé wọ́n ní kò é ṣe méjèèjì, a já sí pé ta ni ó mọ wà? Ṣó ti yé wa? Ó rí pé wọn ò fún wa ní méjèèjì. Kí ni mo ló mọ̀ ṣe tí wọ́n bá ti fún ọ méjèèjì? Ó fi bóyá bí x àbí y represent ẹ̀. Ó yá ó rí pé mo lè mọ region téléyìí jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣe lákọ̀ọ́kọ́. Àwa méjì lóde, wọ́n á fún wa lámàlà 20. Ó rí pé tó bá fẹ́ mọ ohun téléyìí yóò jẹ́ 20 minus x. Tó bá fẹ́ mọ àwa méjì lóde, wọ́n fún wa lámàlà 15. Tó bá fẹ́ mọ téléyìí náà ó jẹ́, òun náà ó jẹ́ 15 minus x. Ṣó ti yé wa báyẹn? Ó rí pé gbogbo ohun tó wà nínú àgbáyé wọ́n ní yóò jẹ́ kí ni? Wọ́n ní yóò jẹ́ sí 30. A já sí pé tó bá ro gbogbo inú àgbáyé yìí papọ̀, n tó mọ ní ni kí ni o? N tá mọ ní ni 30. N tá mọ ní ni 30. A já sí pé tí bá ní 20 minus x plus 15 minus x plus 5 yóò mọ fún mi ní kí ni? Yóò mọ fún mi ní 30. Ó dáa. Tó bá ṣe é síwájú sí, ó di pé x rẹ gé s àbí? 20 plus 15 òun jẹ́ kí ni? Ó jẹ́ 35 àbí? 35 plus 5 40 minus s is equal to 30 àbí? A já sí pé s mi yóò mọ jẹ́ 40 minus 30. Kí ni mo yọ kúrò nínú 40 tí yóò mọ fún mi ní 30 sọ pé 10 ni? A já sí pé s mi jẹ́ 10 àbí? Ó wá lè tún kọ kó lè rọrùn. Èmi máa ń tún ya ni kó bá lè rọrùn láti ṣiṣẹ́. Ṣó mọ̀ pé a tí lọ síbi ìbéèrè wa rárá. But tó bá ṣèmi nìwọ ní wàá tún Venn diagram mi yà kó bá lè lójútùú dáadáa. Má gbàgbé. So ó yá mo ní B, mo dẹ̀ ní P. Mo ti mọ x mi nísìnyí pé ó jẹ́ 10 àbí?
ó rí pé 20 minus 10 sọ pé x wa 10 ni eléyìí náà jẹ́ 10 ó rí pé tá a bá rò papọ̀ 20 so 3 ní tó fi mọ̀ pọ̀ gbá nìyẹn tó bá padà ro region ọ̀hún papọ̀ ó máa get in tí wọ́n fún wa so ti yé báyẹn ó yá eléyìí náà ńkọ́ so ó rí pé 15 minus x eléyìí ó jẹ́ 5 ó rí pé tó bá ro méjèèjì papọ̀ òun náà ó jẹ́ 15 wọ́n dẹ̀ fún wa ní 5 níbí báyìí ó yá kí n wá ní ìbéèrè tí wọ́n ní á wá wọ́n ní a both set àwọn tó jẹ́ pé wọ́n wọ ṣẹ́ẹ̀tì méjèèjì so both set kí ni ẹ̀ àti tí wọ́n jọ kánkó b intersection p níbo ni ó wà àárín so ti yé báwọn so ó rí pé ìdí ni pé tó bá fa ti blue tó bá fagi ti blue tó sì tún fa ti p ó rí pé ó ṣe kí ni ó bá àwọn méjèèjì lọ ní tí mò ń sọ ní bóyá kí n lo nǹkan mìíràn kó lè jẹ́ n fi igi mìíràn fà á ó rí pé tó bá padà fa eléyìí náà ó rí pé tó wà nínú àwọn méjèèjì náà ọba 10 ló bá gbogbo wọn lọ òun ló wà láàrin tó kó méjèèjì sínú so ẹlẹ́ẹ̀kejì ni pé ìbéèrè kejì wá ni pé only one of the set àwọn tó jẹ́ pé wọ́n lo only one of the set aṣọ kan lásán only one á mean pé kí ni o only blue àti kí ni only pink àwọn olówó only blue ń bí báyìí that's 10 so ti yé báwọn wọn pé sọ wọn pé torí ẹ̀ ni ò fi gbúdọ̀ pé 20 bẹ̀rẹ̀ sí báyìí so only blue ni only pink ńkọ́ ó rí bọ́ dá dúró náà ni so only one shirt yóò máa jẹ́ kí ni o n of b intersection p complement máa pé blue lásán plus n of b intersection p ìtumọ̀ eléyìí ni pé kò sí blue ńbẹ̀ o p nìkan ni kò sí p ńbẹ̀ o b nìkan ni yóò máa fún ẹ ní 10 plus 5 which is equal to 50 jẹ́ tí eléyìí bá yé ó rí pé kò le rárá kí n tún fún ẹ ní àpẹẹrẹ kẹta kó tún lè jẹ́ kó yé ọ yékéyéké sí i àpẹẹrẹ jẹ́ n gbé wá àpẹẹrẹ so during a year in a school lọ́dún kan níléèwé 5/8 of the student had measles ọ̀gbọ́n wọn tún fún wa ní tí ó jẹ́ ìgbà tí wọ́n ti fún wa o lè mú fúnra rẹ̀ o lè ní let m represent measles c represent chicken pox wọ́n pé sẹ́ẹ̀tì méjì náà wọ́n fún wa àbí c represent chicken pox wọ́n ní 5/8 of the student had measles that is n of m sọ pé measles ni 5/8 àbí and 1/2 had chicken pox n of c òun jẹ́ kí ni o ó jẹ́ 1/2 and 1/8 had neither so ti yé 1/8 ò ní nǹkan kan nínú méjèèjì a já sí pé tí ò bá ní nǹkan kan nínú méjèèjì kí ló ń túmọ̀ sí cardinality complement méjèèjì ó máa jẹ́ n of m union c complement that's 1/8 ó rí pé tóótọ́ wọn ò fún wa ní tí universal set mi ó jẹ́ bẹ́ẹ̀ tó lè mọ tí universal set yóò jẹ́ kí ni universal set rẹ̀ ó jẹ́ ó rí pé fraction ni ìpín odidi kí lodidi ó jẹ́ 1 sọ pé 1 ni odidi àbí a já sí pé universal set mi ó jẹ́ 1 àbí so mo ní kó tó lọ bí ìbéèrè ó kọ́kọ́ ya kí ni o ó kọ́kọ́ ya Venn diagram rẹ náà set méjìlá ní a já sí pé Venn diagram mélòó nìní wọ́n ní Venn diagram náà méjì ó yá ó dẹ̀ ní universal set rẹ bákan náà ẹ̀wẹ̀ tó ti yé wa báwọn ó rí pé a ní m measles a dẹ̀ ní chicken pox àbí ó rí pé wọ́n ní m rẹ 5/8 níbo ló gbé sí ṣé bí báyìí ni wọ́n gbé síbẹ̀ mo bó ti yé wa ìdí tá a fi ní gbé síbẹ̀ torí ààyè yìí m only ló wà ńbẹ̀ àbí m only ló ní ẹlẹ́ẹ̀kejì half ṣó gbé sí bí báyìí mo gbé bẹ́ẹ̀ torí c only leléyìí c ní ibẹ̀ ló gbé sí mo bó ti yé wa báyẹn ó gbé mo lọ́mọ wo ok wọ́n tún fún wa ní universal set wa ó yá mo lọ́mọ wo pé tí wọ́n fún wa ní méjèèjì tí wọ́n bá ti fún ọ ó gbé kíni ó gbé s sí wọ́n tún fún wa ní èyí tó jẹ́ pé kò ṣe méjèèjì ó gbóhùn síta tó ti yé wa báyẹn ó yá mo ní lẹ́yìn rẹ̀ ó wá kọ́kọ́ wá tí ìkọ̀ọ̀kan region jẹ́ kó tó di pé ó ṣiṣẹ́ lọ bẹ̀ tó bá wo eléyìí nísìn tí wọ́n pé láti tẹ̀síwájú tí bá fẹ́ mọ tẹ́lẹ̀ yóò jẹ́ méjì lóde wọ́n fún wa lámàlà 5/8 ẹnìkan sì ti mú x a já sí pé eléyìí ó mú kíni 5/8 minus x eléyìí náà jẹ́ kíni 1/2 minus x ó yá já wá tí x wá jẹ́ má dẹ̀ gbàgbé ó rí pé tó bá rí eléyìí dáadáa ìtumọ̀ ẹni pé ó rí pé gbogbo àgbáyé yìí
gbogbo àgbáyé yìí tí n bá ro gbogbo wọn papọ̀ kí ni wọ́n ní yóò máa jẹ́ o yóò máa fún mi ní 1 yóò máa fún mi ní 1 ó yá jẹ́ n wá rò wọ́n papọ̀ á já sí pé 5/8 mi 5/8 minus x plus x plus half minus x plus 1/8 is equal to 1. Tó bá yọ you can multiply through by ó ká tó multiply ó rí pé eléyìí gera wọn kí ló kúnlẹ̀ 5/8 plus half minus x plus 1/8 is equal to 1. So ti yé wa báyẹn tó bá wọ just multiply through by 8 tá bá multiply through by 8 ó mean pé eléyìí yóò kù 5 plus 2 bá gé 8 yóò kù 4 minus 8x plus 1 àbí is equal to what? Is equal to 8. So ti yé wa tó bá gbé eléyìí wọlé 5 plus 4 plus 1 minus 8 tó gbé dàdàngọ́ méjì jáde 8x so 9 plus 1 10 10 minus 8 2 á já sí pé yóò fún yín ní 2 is equal to 8x x rẹ̀ ó máa jẹ́ kí ni 2/8 tí ń ṣe 1/4. Tó bá wù ọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé o lè tún Venn diagram rẹ̀ yà ó rí pé méjì ló ní àbí measures àti kíni o àti chicken pox so universal set rẹ̀ jẹ́ 1 so ti yé wa báyẹn so ó yá measures chicken pox àbí ó rí pé kí ni wọ́n pe chicken pox wa half àbí measles ṣe jẹ́ kí ni o 5/8 àbí so mo dẹ̀ ti mọ ohun tí s mi jẹ́ kí ni s wá jẹ́ 1/4 so ti yé báyẹn 1/4 á já sí pé tó bá fẹ́ mú eléyìí nísìnyí lóhùn ò tiẹ̀ ní á wá yóò máa jẹ́ 5/8 minus 1/4 LCM rẹ̀ yóò jẹ́ 8 5 minus 2 that is 3/8 tó bá fẹ́ mú eléyìí náà yóò jẹ́ half minus 1/4 so ti yé so yóò jẹ́ 4 2 minus 1 òun náà máa jẹ́ kí ni o 1/4 bẹ́ẹ̀ kí ni ìbéèrè ní á wà a dẹ̀ sì ní 1/8 níbí báyìí kí ni ìbéèrè dẹ̀ sọ fún ẹ gangan pé kó wá what fraction of this add both measles and chicken pox that is níbí báyìí which is 1/4 that is both measles and chicken pox yóò máa fún mi ní 1/4 ó rí pé set kò le rárá mo ń gbìyànjú láti lọ sínú àwọn fídíò àwọn ibi textbook rẹ kó sì ṣe àwọn ìbéèrè eléyìí tó jọ Venn diagram tó bá níṣòro kó gbé wọn sínú comment section ǹjẹ́ tí eléyìí bá yé ọ dákun bá mi like ẹ̀ kó dẹ̀ bá mi subscribe pẹ̀lú kó dẹ̀ sọ fún àwọn akẹgbẹ́ rẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.